Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. a dúpẹ́ fún ọlọ́run o ọba tó mú wa lọ tó tún mú wa padà wá ò la dúpẹ́ fún ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba tí ó máa bẹ nígbà táyé bá ń jáyé ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá ní í sáyé mọ́ ọba tí ò lẹ́ni tó ń gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ kó tó ṣohun gbogbo tó bá fẹ́ ṣe ọba tó ṣohun gbogbo lódùlódù tó sì ṣe ara rẹ̀ ní ẹyọ kan ṣoṣo títóbi ni fún ọlọ́run ọba tí ò ní kú tí ò ní ṣá tí ò ní tí. èmi ọmọ yín àbúrò yín náà ní Comrade Quadri Ọláwálé lórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí TV níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn tó ń lọ ní gbogbo àgbáyé ní Nàìjíríà ní Áfíríkà nílẹ̀ Yorùbá. ẹ wá nǹkan fìdílé o àbí kẹ́ ẹ fìdílé nǹkan ká tún jọ ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ń lọ. níbi tí àròkọ ti sí ni wípé Muhammadu Buhari gbapò ní ọdún 2015 wọ́n sì pè ní change nígbà náà. ṣé change láti ibi lọ sínú ire ni àbí change láti inú ire lọ sínú ibi? now ààrẹ Muhammadu Buhari lo ọdún mẹ́jọ ó pé pérépéré. nínú ìrìn àjò ọdún mẹ́jọ àkọ́kọ́ nínú ìrìn àjò ọdún mẹ́rin àkọ́kọ́ ààrẹ Muhammadu Buhari wọ́n sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe táwọn lérò làwọn bá o wọ́n nítorí wípé nǹkan ti bàjẹ́ jìnnà wọ́n ti ná owó ìlú nínàkúnà wọ́n ti ṣe owó ìlú níṣekúṣe. nǹkan àkọ́kọ́ táwọn máa ṣe ni pé káwọn gbé gbèsè láti gba owó ìlú padà lọ́wọ́ àwọn tó kówó ìlú. wọ́n gbé Sambo Dasuki ìyẹn tó jó lórí ètò ààbò fún ààrẹ Goodluck Jonathan. Sambo Dasuki ń tọ́ka lóríṣiríṣi wọ́n ṣèwádìí owó lọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀ tá à ní lè kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. inú ìwádìí owó tí wọ́n ń ṣe tí wọ́n sì ń rí owó gbà padà níbẹ̀ náà ni ààrẹ Muhammadu Buhari tún ti ń gba owó tí Abacha kó lọ sókèèrè tí wọ́n ti ń gbà padà. nínú ẹ̀ náà ni wọ́n ti gbé ọ̀rọ̀ whistleblower jáde wípé ẹni tó bá báwọn kẹ́fìn àwọn tí wọ́n lu owó ní pọ́npọ́ báwọn máa compensate irú àwọn èèyàn bẹ́ẹ̀. nínú ẹ̀ náà láti rí owó tí wọ́n gbé sí Ìkòyí nílé kan ńlá ní Ìkòyí. ààrẹ Muhammadu Buhari ń gba owó lọ́kan ọjọ́ kan. báàrẹ Muhammadu Buhari ṣe ń gba owó bẹ́ẹ̀ náà la tún rí wípé ejò ń gbówó mì bẹ́ẹ̀ náà la tún rí pé ọ̀bọ ń kó owó. bẹ́ẹ̀ ni nínú ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ibẹ̀ láti rí Hadi Sirika tó kọ́ńpléènì Ethiopia lọ́dà Nàìjíríà fún wa. mo ń mọ̀rọ̀ bọ̀ ní ẹ̀wọ̀n pé nínú ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ ó wà ń bẹ̀ nínú ìwé tó kọ ó wà ń bẹ̀. nínú ẹ̀ náà láti rí ọ̀rọ̀ àìsí ètò ààbò tí àwọn Fúlàní wá gbòde kan. ká tó lọ síbẹ̀ yẹn ẹ rí i pé ààrẹ Muhammadu Buhari ó kọ́kọ́ sick tí wọn ò fún igbákejì ààrẹ láàrẹ ìyẹn Yẹmí Ọ̀ṣínbàjò láti ṣe tó tó àti tó yẹ tí Abba Kyari dì lọ́wọ́ mú. àwọn mọ́mọ́ Daura Lawan Daura tọ́jú olórí DSS a rí tútàn pa lóríṣiríṣi.
ẹ rí i pé nínú ètò ìṣèjọba ààrẹ Muhammadu ààrẹ Buhari àkọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti yan Magu gẹ́gẹ́ bí olórí EFCC ṣùgbọ́n tí Bukola Saraki tó takú wípé láíláí torí pé Bukola Saraki ló jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin gbà yẹn wípé Magu ọwọ́ rẹ̀ ò mọ́ kò lè ṣe ọ̀gá EFCC káàrẹ Muhammadu Buhari ṣáà tó fi agídí fi Magu ṣe interim. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́ òbítíbitì owó mọ̀nà padà fẹ̀sùn kan Magu pókò òbítíbitì owó. Ó ní arákùnrin kan mo ti gbàgbé orúkọ tó ń pín dọ́là tí fọ́nrán gbé àti bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà nínú Yín Adépèlé tó pọ̀. Nínú ètò àṣejọba ààrẹ Muhammadu Buhari àkọ́kọ́ ẹ rí i pé ilé-ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà wọ́n work hard nítorí Bukola Saraki ó jẹ́ alátakò fáàrẹ láti má lè jẹ́ kí ààrẹ yáwó. Nígbà tí bàbá Ọbásanjọ́ àti Goodluck Jonathan tí wọ́n ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà gbèsè tí wọ́n jẹ is 10 trillion naira. Gbèsè tí wọ́n jẹ 10 trillion naira. Nígbà tí ààrẹ Muhammadu Buhari ń lọ ní ọdún 2023 gbèsè orílẹ̀-èdè Nàìjíríà ti bọ́ sí 78 trillion naira. 78 trillion naira ní gbèsè Nàìjíríà wà. Ẹni pé Ọbásanjọ́ ò yáwó kò yá owó ṣèlú nígbà tó wà níjọba lọ́dún 8 kò yáwó. Ọbásanjọ́ ò yá owó. Náà nígbà tó di ètò ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì ààrẹ Muhammadu Buhari ó pọ̀ a lè rántí gbogbo ẹ̀ tán. Wọ́n ná òbítíbitì owó láti tọ́jú ààrẹ kára ààrẹ tó yá. Wọ́n sọ fún wa pé ibi tí wọ́n ń páàkì plane Nàìjíríà sí yẹn jẹ́ẹ̀tì ààrẹ níbi tí ààrẹ ti ń gbà tọ́jú wọn ló ní iye tó jẹ́ léèdè. Aso Rock sì ní hospital tó jẹ́ ti ààrẹ wọn ò lè tọ́jú ààrẹ ńbẹ̀ kò ṣeé tọ́jú ààrẹ. Nígbà tó di ètò ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì ààrẹ Muhammadu Buhari Ahmed Lawal ló jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin. Wọ́n bu ọwọ́ lu owó yá tó pọ̀. Wọ́n yáwó Paris Club tó fi fáwọn gómìnà àwọn gómìnà náà yáwó lọ. Wọ́n yáwó lóríṣiríṣi. Wọ́n láwọn ṣe Empower lóríṣiríṣi àti bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe railway lọ sí Niger. Wọ́n ṣọ̀nà wọ́n láwọn ṣọ̀nà wọ́n ṣe railway wá sí Kaduna wọ́n ṣe oríṣiríṣi. Wọ́n láwọn ṣe ná. Wọ́n yọ subsidy wọ́n fi kówó epo àti bẹ́ẹ̀ lọ. Ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ jù tó kà mọ̀mọ̀ láyé tó ṣèjọba Buhari mo ti sọ ti Hadi Sirika Minister for Aviation tó kun Nàìjíríà tó kun plane Ethiopia lọ́dà Nàìjíríà. Ó ní ìṣẹ̀lẹ̀ Fulani Herdsmen. Láyé ètò ìṣèjọba Goodluck Jonathan Fulani Herdsmen ò dàlúrú bandit ò dàlúrú Boko Haram nìkan títí tí ìjọba Muhammadu Buhari fi kúrò lórí ipò Boko Haram must stop. Ṣùgbọ́n wọ́n ń fáwọn Boko Haram ní amnesty. Láwọn tó bá jọ̀wọ́ ohun ìjà wọ́n fún wọn ní amnesty ṣùgbọ́n Boko Haram must stop. Fúlàní ṣe bẹ́bẹ́ láyé tó ṣe bá Buhari wọ́n pa ọmọdé wọ́n pa àgbà wọ́n pa ọkùnrin wọ́n pa obìnrin wọ́n pa pásítọ̀ wọ́n pa àfáà.
wọ́n pààyàn Kaduna, wọ́n pààyàn Benue. Kò sí state tí Fúlàní ò fọwọ́ kànyàn ní gbogbo Nàìjíríà pátápátá. Akérédolú dìde, ó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Abubakar Malami tó jẹ́ Minister for Justice ó gbógun ta Akérédolú pé rárá. Àmọ̀tẹ́kùn wọ́n mọ̀ gbìyànjú ọwọ́ tiwọn. Wọ́n gbìyànjú tiwọn o. Wọ́n gbìyànjú tiwọn. Títí tí ètò ìṣèjọba Muhammadu Buhari fi kógbá wọlé, Fúlàní ò dẹ́kun àti yé ṣòro. Wọn ò dẹ́kun àti yé ṣòro títí tètò ìṣèjọba Muhammadu Buhari fi kógbá wọlé. Now, ètò ìṣèjọba Muhammadu Buhari kó tó kógbá wọlé, a rí ọ̀rọ̀ cashless policy tó di wàhálà, tó kó gba ọmọ orílẹ̀-èdè, ó kó wá sí dààmú, ó kó gbogbo mẹ̀kúnnù sí wàhálà. Mẹ̀kúnnù ń sá káàkiri, ìdààmú pọ̀. Wọ́n change owó, wọ́n ṣe gbogbo ẹ̀, ìdààmú pọ̀, gbogbo mẹ̀kúnnù sí wàhálà. Mẹ̀kúnnù ń sá káàkiri, ìdààmú pọ̀. Wọ́n change owó, wọ́n ṣe gbogbo ẹ̀, ìdààmú pọ̀. A winner cashless policy tá a fi ṣe election. Nínú election ni Tinubu, nínú campaign ni Tinubu ti ń sọ pé ẹ bá kó pépà láró, a máa dìbò, a máa wọlé. Ẹ bá kówó pamọ́, epo bá lọ sókè, a máa dìbò, a máa wọlé. Ó ní ẹ lọ fọkàn balẹ̀, gbogbo ẹ máa wálẹ̀. Bárabárabára kó nù ìjọba rẹ̀ Muhammadu Buhari, a bọ́ sínú ìjọba Tinubu. Ọmọ olódò dẹ. Àwọn Afẹ́nifẹ́re jáde. Igun bàbá Ayọ̀ Adébánjọ, wọ́n ní Peter Obi làwọn bá lọ, pé wọ́n ti marginalize àwọn Ìgbò. Igun bàbá Reuben Fáṣọ̀rántì, wọ́n lọ́mọ àwọn làwọn bá lọ, wọ́n lọ́mọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì. Ìbò wáyé, a rí bí gbogbo ẹ ṣe lọ. Tinubu ṣe first, Atiku ṣe second, Peter Obi ṣe third. Nílùú tí Tinubu ti ń control, tó jẹ́ pé òun ló ní Lagos Island, Lagos State, Peter Obi jáwé olúborí ń bẹ̀. Peter Obi jáwé olúborí l'Abuja. Àbí? Nígbà fún náà fẹ́ dìbò gómìnà, àwọn olóró mọ̀ gbòòrò jáde lÉkòó. Wọ́n ní Gbádébọ̀ Rose Rival, wọ́n ní kì í ṣọmọ Èkó, wọ́n gbòòrò jáde. Orò jáde lÉkòó. Àwọn àfáà dìde nílẹ̀ Yorùbá, wọ́n support Tinubu. Àwọn pásítọ̀ dìde nílẹ̀ Yorùbá, wọ́n support Tinubu. Àwọn olóró, àwọn eléégún, àwọn oníṣẹ̀ṣe, wọ́n dìde nílẹ̀ Yorùbá, wọ́n support Tinubu. Àwọn Haúsá, àwọn náà ní àwọn support ọmọ àwọn. Àwọn Mùsùlùmí ní Òkè Ọya, àwọn náà ní àwọn support ọmọ àwọn. Nílẹ̀ Ìgbò, wọ́n láwọn support ọmọ àwọn. Ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnmẹ̀sìn. Wọ́n lápárò ogun kò ga jù kan lọ, àfilẹ́ tó bá gorí ebè. Àparò Tinubu gorí ebè, ó jáwé olúborí. Ní kété tí wọ́n ṣe sọ àyìn ni bàbá Tinubu sọ pé subsidy is gone. A bọ́ sínú wàhálà epo láìsí wípé wọ́n set up panel kan tó sọ pé subsidy is gone. Àwọn èèyàn kan jáde, wọ́n ní tí ò bá yọ báyẹn, wọ́n ní kò ní ṣe é yọ mọ́. Àwọn èèyàn kan ní rárá, a kì í ṣèjọba báyẹn. Àti pé ó yọ, àti pé ò yọ, subsidy is gone. Àwọn èèyàn kan tún jáde, wọ́n ní ṣe bó fi campaign pé ó mọ yọ subsidy. Àbálọ àbábọ̀, wọ́n yọ subsidy, gbogbo nǹkan gbówó lórí.
gàrí gbówó lórí o. Rọ́bà gàrí is 2,000 naira kó tó di pé ó já wálẹ̀ díẹ̀. Gàrí tó jẹ́ gàrí lọ́kì gidi is 1,200 rọ́bà ìjọba kékeré ni o. Eléyìí tó jẹ́ gàrí tí ò ṣe lọ́kì tó ṣàjẹ́ gàrí tó ṣe é mu tó ṣe é jẹ is 1,000 naira láyé ètò ìṣèjọba Muhammadu Buhari. Àrà rọ́bà gàrí ní 500. Rọ́bà ẹ̀wà láyé ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari 2020 tí COVID-19 wà tí gbogbo ẹ̀ burú. Rọ́bà ẹ̀wà is 300. Rọ́bà rice 500. Báàgì ráìsì láyé ètò ìṣèjọba àwọn Muhammadu Buhari báàgì ráìsì 18,000. 18,000 tó jẹ́ Nigerian rice. Foreign rice ló lọ sí bí 22,000 25,000. Títí tààrẹ Muhammadu Buhari fi kúrò lórí ipò. Ààrà ẹyin ẹyọ kan láyé ètò ìṣèjọba Muhammadu Buhari ní 200. Títí tó fi kúrò lórí ipò ààrà ẹyin ní 100 naira ẹyin kan. Bẹ́ẹ̀ ni búrẹ́dì 500 ni títí tó fi kúrò lórí ipò búrẹ́dì 500 ńlá títí tó fi kúrò lórí ipò. Èló là ń fi ń pè títí ààrẹ Muhammadu Buhari tó fi kúrò lórí ipò èló ni data èló ni transport èló ni ilé títí tó fi kúrò lórí ipò. Nígbà tó ọmọ wa débẹ̀ ẹyin ẹyọ kan báyìí 300 naira crate ẹyin yìí 6,500 ilé ìjọba kéré pátá yìí ní 5,500 crate ẹyin kan. Báàgì rice tó jẹ́ foreign rice 80,000 85,000. Àpò gàrí ńlá tó jẹ́ gàrí lọ́kì ńlá àpò ńlá àpò gàrí is 80,000. Akéré pátá yìí ní 5,500 crate ẹyin kan. Báàgì rice tó jẹ́ foreign rice 80,000 85,000. Àpò gàrí ńlá tó jẹ́ gàrí lọ́kì ńlá àpò ńlá àpò gàrí is 80,000. Àpò ẹ̀wà lọ́wọ́ is 110 15 100 bẹ́ẹ̀ ṣe ń ta nìyẹn. Indomie chicken lọ́wọ́ ẹyọ kan is 400 naira. Páálí Indomie chicken báyìí is 15,000 naira. Oúnjẹ adìẹ lọ́wọ́ oúnjẹ adìẹ bóyá finisher ni o bóyá grower ni o ẹ lọ béèrè iye tá ń tà. Bandit ò stop, Fulani herdsmen kò stop látìgbà tí bàbá Tinubu ti dórí ipò. Data wọn kọ́kàdí wọ́n ń jáwó wa lórí pé a sẹ́ndì owó sí palmpay to opay money point. Tẹ́ bá ti sẹ́ndì 10,000 wọ́n ó jà 50 naira. Bank gbogbo owó tẹ́ bá ti ń sẹ́ndì 25 naira ń lọ gbangbangbang. Electronic transfer ó ń lọ gbangban. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ wọ́n ní ìjọba Tinubu yìí ò sunwọ̀n. Àwọn kan ní kí bàbá Ọbásanjọ́ mórí wá kàn jẹ́ ká bẹ̀. Lóòótọ́ wọ́n lọ́rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ yóò ṣe lọ́jọ́ alẹ́. Ọbásanjọ́ ní àṣìṣe tiẹ̀ ṣùgbọ́n tí Ọbásanjọ́ bá sọ̀rọ̀ lásìkò yìí ẹ má jẹ́ ká wò wípé ẹni tí ṣe in tí ò tọ́ sẹ́yìn. Ẹ jẹ́ ká wò wípé ọ̀rọ̀ tó sọ ṣé lóòótọ́ ni ẹ jẹ́ á fi ṣe àtẹ̀gùn lọ síbi gidi. Kì í ṣe ká fi blame Ọbásanjọ́. Ṣé Adísìríkà oko wóòlù? Ṣé gbogbo pọ́lísì Tinubu ló tẹ́ mẹ̀kúnnù lọ́rùn? Ṣé Buhari tó lóun fẹ́ gbógun ti ìwà bàjẹ́ ṣé ó rógun gbé ti ìwà bàjẹ́? Ẹ wo ọmọ agùnbánirọ̀ tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń complain wípé nǹkan ò rọgbọ. Ẹ wo ọmọ agùnbánirọ̀ bó ṣe complain pé nǹkan ò rọgbọ.
ṣé nǹkan rọgbọ lóòótọ́? Èmi àtẹ̀yìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ alẹ́ èló ní dọ́là tó náírà, èló ní petrol, èló ní. Ta ló ń jẹun ìgbà mẹ́ta successfully lásìkò tá a wà yìí? Èló ní cement kí Tinubu tó dórí ipò, èló là ń rà báyìí? Èló ní block 9 inches is 1,100, 6 inches is 700, 800. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ o, ní tèmi ọ̀rọ̀ ni bàbá Ọbásanjọ́ sọ, orí sọ, ó wá kù sọ́wọ́ èmi àtẹ̀yìn. Yóò dára fún wa o, kò ní yẹlẹ̀. 2027 ti súnmọ́. Ṣé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ́sídìí ọmọ ẹlòmíì ni àbí ibo la tún fẹ́ ṣe? Ẹ ṣeun. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.